Your shadow always follow you. Your shadow always walk with you. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. Is it the future? It could be fast. It could be slow, dirty, or pure. It could be love. It could be hatred. It could be hurt. It could be wrong. Báwo lára ìyá Níníọlá? She's not responding at all. Pẹ̀lú àdúrà ògùn tó ń fún wọn yẹn, wọn ò respond. Despite pé ó wà ní coma, ó kàn sunkún ni. Báwo ló bó ṣe wá fẹ́ ṣiṣẹ́ lára wọn? Tó bá tún ṣe wà ń coma wọn ń sunkún. Láì ṣe gbére. Ọ̀rọ̀ ìyá ìgan wa fẹ́ tojú sú yàn, kí ni gbogbo ilé náà? No, jẹ́ inside profile wọn yẹn. Àdúrà ògùn táwọn nìkan ti pharmacy ti fẹ́ gbẹ báyìí, kí ni gbogbo ilé? Ọ̀rọ̀ àwọn patient gan ó tiẹ̀ máa ń súnyàn gan gbà mí. Gbé fáìlì lọ fún doctor, wọ́n làwọn fẹ́ rí ẹ. Bóyá lórí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ náà fẹ́ rí ẹ fún. Ọ̀rọ̀ wọn gan tiẹ̀ yéèyàn, orú bàbá tó wà ń sálẹ̀ lẹ́yìn. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi gbọ́ orúkọ yẹn rí láyé mi. Níṣẹ́ ló ń kọ́ bí ìgbà tí exhaust mọ́tò ti bẹ́. Ìwọ náà wo ìyá tó wà ń sálẹ̀ bẹ́ẹ̀. Nọ́ọ̀sì Abigail mú kó lọ fágbé òṣì tíyá ẹ̀kan jàjọ pélé mọ́ sórí kìíní bẹ́ẹ̀ mi mọ̀ jẹ́bùjẹ́ gan tán yẹ. Lẹ́ni wàhálà kí ló ti dé pé gbogbo patient bá ti ní nínú hospital lè máa kọra wọn ẹ̀ẹ̀kan amọ́ lóyún ẹ̀ẹ̀kan amọ́ ọmọdé ẹ̀ tún máa kọra máa rúgbó tá gan lè fẹ́ wà fẹ́rẹ́ ní ìgbẹ̀lú. Iṣẹ́ Yorùbá tó yín náà ẹgbẹ̀rún wà kan. Iṣẹ́ Yorùbá pé kí mi lọ wá nǹkan mi ṣe ṣé àwọn patient kò yẹ kí èèyàn kanra mọ́ wọn ọ̀rọ̀ wọn gan ti súyàn mímí mọ nǹkan tí wọ́n lè ṣe sọ̀rọ̀ wọn èyí tó yẹ kó bímọ lásìkò kò ní bímọ. Aláboyún ti bí ẹ̀kọ́ tó ń lébọ̀ yẹn ẹ lọ fún lóògùn mi ò kó ṣe o bí nǹkan tó fẹ́ fi tún bá dẹ̀ bí kó get out. Wọ́n kàn ní ìyàn lára. Ẹ bá bèbí ní àrí tráfíkì. Ìpẹ̀lẹ̀ báwo ni iṣẹ́? Adúpẹ́. Ìpè lọ́jọ́ ìpín wa gba DT. Ok, ẹ báwo la woman tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Kí ló ṣe wọ́n gbogbo? According to an eyewitness, wọ́n ní pé ọmọ ẹ̀ kú. So ẹni tó wá lọlé tó lọ sọ fún. Ìyẹn ṣàkọ sọ bó ṣe òun ṣá, òun ló jẹ́ kí woman yẹn collapse. Wọ́n ti pè é. Àmì woman yẹn dẹ̀ ṣe mí. So wọ́n ṣì wà unconscious now. Still unconscious o, àkọ́kọ́ ló ń ṣàánú wa. Àtàárọ̀ ní tí ń parí ìdúwọ́dẹ. Wọ́n fún wọn lálàáfíà ṣá. Ẹ ṣe abánikẹ́dùn. Ẹ lọ change ẹ mú lọlé. Ẹ̀dẹ̀ ní dúró tí bá ti jẹ́ nǹkan. Nítòsí rẹ̀. Ṣé bá ti bẹ̀rẹ̀ lórí ìlànà rẹ̀ ẹ dáhùn.
Mommy. Do I have to grab the back of your neck to make you listen to me? Times you don't know about much of you, but Mama want to kitchen you down off Ryan more. Kò ní pẹ́ fẹ́ dá mi dá. Lọ ṣe fẹ́ para yín sí mi lọ́rùn. Kò ní kí n fi yá rẹ̀ lọ́wọ́. Màmí, ẹ má ràn mí lọ́wọ́, màmí, ẹ má ràn mí lọ́wọ́. Ẹ filẹ̀ jẹ́ ṣe fún rárá mi. Mo ti sọ fún yín, kó tí bá ní mo fẹ́ ṣe fún yẹn jẹ́ ṣe fún yín, kó pọ̀jù fún mi láti ṣe. Ṣé bí kí n dáná fún yín kẹ́ jẹ ni? Dání mo wọlé sásìkò sí. Ṣé bàbá bá máa sọ re? Times without number ni máa sọ fún yín. Ẹ jẹ́ kí ni láyé kó máa wà lára yín ní gbogbo ìgbà. Nítorí pé mọ̀ pé ẹnìkan ọmọ yín lè ṣe é ṣe báyìí. Ẹ káàárọ̀ mama. Ẹ káàárọ̀. Ṣé ti jí àbẹ̀ ṣe ń sùn? Ẹ dìde. Ó yá dìde wá lóògùn yín. Ẹ wá lóògùn yín. Ẹ dìde. Gbogbo tẹ́ ń ṣe mi ò rí sí o. Kí ni? Ṣé ti jẹun? Ṣé bẹ́ẹ̀ ti jẹun? Ògùn yín rè é gbà kẹ́ lò. Òye tẹ́ ń ṣe mi ò ráyè. Ẹ má fi wàhálà fa ilé gbogbo nǹkan tó yán ló ṣẹlẹ̀ sí ta ní ilé òṣèlè. Ó kàn máa ń kan ṣáìdì òun rẹ̀. Ẹ gbé o, omi ni o. Ẹ gbé o. Mi ò ráyè rìndìnrìndìn, ẹ gbé o. Ẹ lògùn yín. Ẹ má try pẹ̀lú mi lẹ́ni o. Ṣé o pé bẹ́ẹ̀ ṣe lánàá nìyẹn? Ẹ jọ̀ọ́ o, mi ò wáyé iṣẹ́ o. Kí ni gbogbo ilé náà? Ẹ ti jẹun, ẹ tún ti gbòògùn, ẹ tún ti lò, kẹ́ mú mi sí ló di nǹkan tẹ́ tún fẹ́ bì. Tẹ́ bá try bíbí yẹn lẹ́nu, màá kó sábọ̀ fún yẹn máa jẹ́ ni o. Ṣé ti wá okay? So ẹ pẹ̀lẹ́. Ẹ ṣara gírí, gbogbo nǹkan tó ṣe yín yóò kò tó nǹkan tó lè kàn máa sùn. Ẹ pẹ̀lẹ́. Màmá kò dá báyìí náà. Ẹ má bàṣẹ jẹ́ fèmí náà. Kò dá bẹ́ ṣe ń ṣe yìí náà. Bẹ́ ṣe ṣe yìí ń sẹ́ mọ̀ pé àbí pé máa sọ lóògùn tiwa dèké ni. Kò dá. Ẹ dìde jàre. Ẹ jókòó jàre. Kí ni? Ṣé mọ̀ pé bẹ́ ṣe lògùn yẹn gbọ́dọ̀ jókòó? Ògùn yẹn wá sẹ́tù. Tó bá sẹ́tù tán lẹ́ tó máa sun tán tẹ wá bí wá sùn. So mo fẹ́ lọ sí àwọn wọ́ọ̀dù tó kù tí bá máa fi padà dé kẹ́ ti ṣara gírí. Kí n bá yín kẹ́ máa jọ́ọ̀gì. Mi ò fẹ́ waste time wa bímọ. Ẹ gbọ́ ẹ jọ̀ọ́, ó wà very important. Ẹ pẹ̀lẹ́. Marisa. Look at you. Kí ni problem with mine? Every time ọtí. Early in the morning you are drunk. Sorry sir, the fiji of yesterday was too much. I hangover in Arabia. Sorry sir. Ṣé officer lè lè ṣá? Ṣé ń bára yín sọ̀rọ̀ ṣá? Anyway, I know what I'll do. Bàbá kọ report lórí ẹ̀ tí mo fi ránṣẹ́ tán gbaṣọ lọ́rùn ẹ̀ wà mọ̀. Tíṣẹ́ ọlọ́pàá yìí bá sọ ẹ̀ kó sọ. By the way, ìbọ̀lẹ̀ bá ṣe máa yẹn lé. I'm gbìyànjú sir. Investigation lọ lórí ẹ̀. Madam Nollywood ṣì wà ní hospital wọn gba treatment lọ́wọ́. And as for Akinola,
we've been able to speak with some people to want them for any useful information. We are wanting my any contact on that very day. Sir, I carry out scan lórí vehicle, but I get to know pé èèyàn méjì ló wà nínú mọ́tò yẹn. So fingerprint Akínọlá nìkan ni ó wà visible. So ó jẹ́ kó wà hard kan láti ascertain who the other person is. Bẹ́ẹ̀ni sir, actually a fẹ́ lọ sí area yẹn sir, because àwọn ilé kọ̀ọ̀kan wà tí wọ́n ní surveillance camera. So a fẹ́ lọ bá wọn ká gba tape yẹn ká play ká lè mọ the real part. So kí lẹ́nu ló ṣe? Go ahead with it. Sorry sir, not to jump into the conclusion part of the work. As a detective Kunle, I was there with them and I will try best to meet. The major thing I discover is that Brazilian, which is the lady here, and the one handkerchief, will be able to discover that, and I want him run the test as a DNA test is in the room running the test. Sorry sir. That's brilliant. Anyway, I want you to do everything in your power. Okay, make sure this case is wrapped up quickly. I won't drag you. I want you to expand your investigation and interrogation, please. And I want the report and the data on this case SAP on my table tomorrow. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. By 12 or 1, soon. Mummy, you let him ṣe it tún ké. Ha. Ṣé bẹ́ẹ̀ náà lẹ́ni kí wá dúró tì í. Mo tún wá ń sunkún. Ṣé ẹ̀yin mọ̀ pé kún tẹ̀ ń sùn yìí kò dáa fún ẹ̀tì nínú? Ẹ má kì í mọ́ ìjọ. Ẹ má kì í mọ́. Ó yẹ smile. Ẹ smile now. Não, sua. Não, você. É caso. Vamos lá. Ela mal. Mi ò ní fẹ́ kẹ́ máa sunkún bẹ́ẹ̀ ṣe ń sunkún yẹn because kò help wa rárá. Ṣé actually mo ti kọ́kọ́ dọ́dọ̀ doctor. Doctor wọ́n fi yé mi pé ẹ response to treatment as expected. Wọ́n ní ẹkún yìí náà ní gbogbo gbà. Ṣé mọ́mí ẹ ní láti help wa so that àwa náà máa lè help yín. And ẹ má lọ rò bí àtòrí pé ti wà ní ibi báyìí àbádọ́ yín. It's not like that. Àwa náà ń carry out everything tó wà lágbára wa láti unravel mystery yìí. A ní kẹ́ má sùn fún wọn. Ẹ wò tó bá jẹ́ pé ibòmí wà tí mo lè wá information yìí lọ ni. I will have gone there, but ẹ̀yin nìkan náà ni ẹ lè fún mi ní the very best of information concerning the question tí mo ní. Mọ́mí, mo fẹ́ béèrè nípa àwọn ìrìnsí ọmọ yín àbí àwọn ọ̀rẹ́ tẹ́ mọ̀ àbí ibi tó bá máa ń lọ. Ṣé kí n máa pàrọ̀ fún yín? Results electrocardiogram yẹn show pé stress ara yín kan. And come on, come on, develop arrhythmia. Honestly, it's very dangerous. Even more so for you, pé kẹ́ má jẹ́ kí inhaler yẹn máa jìnnà sí yín. I think I can keep to nǹkan tí mo sọ ni. Mi ò ní rí result yẹn náà. Tí mo tẹ̀ tún fi ń bá yín ṣàwàdà wípé bóyá kẹ́ so okùn mọ́ kẹ́ bá gbé kọ́rùn. Mọ́mì. Mi ò gbogbo ìgbà náà ni mo máa ń lò. Tí ó bá ṣe bí ẹ̀ka àbí ẹ̀ẹ̀mejì tí mo gbàgbé ní fi ṣeré rárá. Ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì. Okay, inhaler yẹn dàbá yẹn tẹ̀jẹ̀ wò.
Ó wà nínú yàrá. Ṣé ti rí nsìn, mọ́mì, nǹkan tó yẹ kó wà lárọ̀ọ́wọ́tó yín. JENROLA, there's abnormality in the rhythm of our heart, and that's dangerous. You understand what I mean? Mo kúkú ń gbìyànjú tèmi, but mommy wouldn't listen. You always find her in that kitchen. Mi ò mọ̀ nǹkan tó ń wá kiri. I don't know. Kitchen kẹ̀. Mommy, ẹ wo gbogbo nǹkan tó bá jẹ́ èéfín, dust, ìdọ̀tí, gbogbo nǹkan bẹ́ẹ̀ ló yẹ kẹ́ jìnnà sí pátápátá o. Because nǹkan yẹn lè trigger nǹkan tó ń ṣe yín. Ó dangerous fáwa, kitchen báwo? Mommy ẹ̀rẹ̀ ìjọ torí Ọlọ́run. Bóyá tó bá tún bá mi ṣàlàyé fún wọn, bóyá wọ́n á gbọ́ sí ẹlẹ́nu. Ẹ wo, mo fẹ́ kẹ́ understand gbogbo nǹkan tí mò ń fi lélẹ̀ fún yín pé kẹ́ ṣe yìí fún àǹfààní gbogbo wa ni o. Ẹ jọ torí Ọlọ́run. Àwọn ò fẹ́ lose yín báyìí. Ẹ jọ. Ṣé mo dúpẹ́? Ẹ ṣé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin. Mo ti gbọ́ gbogbo tẹ́lẹ̀ kí n má ṣe lè ṣe. Gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe, ìwádìí fi yé wa wípé ẹ̀yin àti olóògùn ẹ ríra. Bẹ́ẹ̀ ni a ríra lọ́jọ́ yẹn, wọ́n wá sọ́dọ̀ mi. So ìgbà tí wọ́n dé dọ́dọ̀ mi, wọ́n sọ fún mi pé a jọ máa lọ sí birthday àwọn. So later tí wọ́n wá lọ, wọ́n wá pè mí nírọ̀lẹ́ pé a ní lè jọ lọ mọ́, wípé nǹkan kọ́kọ́ mọ̀ fáwọn. So mo dẹ̀ accept pé kò sí problem. So, madam, what you are saying now is you were willing to follow him to a location you don't have the idea of where it is? This is ridiculous. Mo rí èèyàn Akínọlá jẹ́ èèyàn kan tó yẹ pé ó like surprises gan bó ṣe máa ń ṣe nìyẹn ìwà ẹ̀ nìyẹn so kò jọ mí lójú ìgbà tó sọ fún mi pé a jọ máa lọ síbì kan. For how long lẹ́sìn mọ́ra yín? Akínọlá a jọ lọ sí primary school kan náà ni ṣó ti yé yín, and Akínọlá is a close friend of mine ṣó ti yé. Time kan tí dáàdi ẹ̀ kú on relocate àti gbà yẹn láti ríra mọ́. Oh, sorry Mr. Man. Nǹkan tó sọ fún wa nísìnyí pé wọ́n relocate. Ó ti tó how many years? Jọ, ó ti tó how many years? Because mo fẹ́ try àti pick irun ọkàn bẹ́ẹ̀. Ó lọ bí 13 years to 12 years. 12 to 13 years. How come? Jọ, báwo lẹ ṣe recognize ẹ first time tẹ máa kọ́kọ́ ríra? Bẹ́ẹ̀ ṣe recognize ẹ gangan, bẹ́ẹ̀ jẹ́ kẹ́mọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ń pé èmi gùn dààmú mọ́, òun ló mú mi. Because ìgbà yẹn tá wà ní primary school, ó ní àṣà kan tá máa ń dá. Lajú ẹ̀, jíjú ẹ̀, surprise. Lajú ẹ̀, díjú ẹ̀, surprise. Wojú ẹ̀. King body, there's something we're going to do about that. Yeah. Lajú ẹ̀, surprise. Kò sí tí rònú ṣe fara tó kọjú tó ju aburú báyìí lọ. Wá fòrònú ṣe rẹ léṣe. Wá dẹ̀ tó wà lórí wheelchair. Partial stroke àbí. Bẹ́ẹ̀ ni partial stroke náà ni ìyá Akin. Tí a bá ní káro dídùn fún àkọ́ra kọjá egun. Ẹni bá ní kò dùn kó mu tiẹ̀ kó lù pa. A láti gbà fọ́ba òkè tó ń dára lójoojúmọ́. Ó bẹ́ẹ̀dọ̀ bá mọ onúrò kò mọ̀ ní mọ̀ pẹ́ dù. Bàbá oníkẹ̀kẹ́ lókè odò lọ́nà odò wa lọ́hùn. Ọmọ 4 lọ́jọ́ kan ṣoṣo. N ò rírú Ọlọ́run rí o. Mọ́tò accident ni. Ẹ wò ó. Ẹ jẹ́ á máa dúpẹ́ tí a. Òótọ́ ọ̀rọ̀ ni ìyá Akin ọmọ kan tó kù àdìrún àdìgbà fún ọ àsànjọ fún ọ you simply have to go off the path. Is it the future? It could be fast. It could be slow, dirty, or pure. Woman, you're being here. Who does it deteriorate condition? In fact, as I speak with you, I'm on a partial stroke. What's a dilemma? So she's all alone by herself now? Yes, I think so. And that is where I think I need your assistance as a physiotherapist. I need you to help take care of that woman. And I know that it is what you can do. Ó mọ̀ pé gbogbo wa ń gbìyànjú ni. Ọlọ́run ló ní àlàáfíà lọ́wọ́. Bẹ́ẹ̀ni, Ọlọ́run kò fún wa ṣe. Àmín. Ṣá mo charges ń ṣá. Mo mọ èmi ni máa take care yẹn. All right, no problem. Ṣọ́la ò pẹ́jù fún mi láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ. Well, Ọlá ò pẹ́jù. Ọlá ò pẹ́jù at all. I'll be happy because tí a bá tètè tọ́jú woman, I'm so scared. Okay. No problem. Partial stroke ló pé náà, àbí? Oh yes,
Primary stage, Jeloa. Yeah. Actually, let me try to print out the report so that you can see. Okay. Niripa. Ọlọ́run ṣe. O. Mami, ọlọ́run kan tí mo fẹ́ bá yín sọ. Mo fẹ́ rí. Máa sọ. Ó kàn ti ń gbé mi nínú for a while ni, so I just thought I should let you know. Mami, ọ̀rọ̀ nípa history ìdílé yín tẹ́ sọ fún mi ń gbà yín. Bẹ́ẹ̀ni, tẹ ní àwọn ọmọbìnrin ilé yín, pé wọ́n máa ń pé 30 years old kó tó lè lọ lé ọkọ. Ẹ wò mami, ayé àtijọ́ nìyẹn o. Ìgbà tẹ́ ń sọ yẹn, ṣe mọ̀ pé wọ́n máa ń pé 100, 118, 120 ń gbà yín. Àmọ́ nísìnyí mami, ẹni tó bá dàgbà jù ló ń pé 70 àbí 80 o. Ó yá mami, ẹ̀yin náà ẹ wò. Ṣé nígbà tí bá ṣe pé 30 years old mo ṣe máa lọ lé ọkọ? Ìgbà wo gan ni mo fẹ́ bẹ̀rẹ̀ owó ọmọ bíbí? Ìgbà wo lọmọ náà fẹ́ dàgbà? Ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ léèwé? Ìgbà wo gan ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ débi tó máa ṣe fẹ́mi ìyá wọn jẹ? Àbẹ́yìn gan ẹ̀fẹ́ jẹ́ wọn mọ́ mọ́. JENROLA. Àwọn ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. A ní kú báyìí. Gbogbo apátápátá la máa dàgbà tá a máa fi pa orí. Tó ti yẹ. Sórí ètò sọ ni kì í ṣe èèwọ̀. Kì í ṣe èèwọ̀ nídìílé wa o, ṣùgbọ́n pọ́lísì ni. Gbogbo àwọn obìnrin ń gbà yẹn nídìílé wa. Wọ́n máa ń kàn nípa fún wa. Ká tó èjì yẹn, ká tó lọ́kọ. Tọ́lọ́run bá sọ pé bórí tiẹ̀ ló ti máa yí padà. Èmi náà fara mọ́. Mo fara mọ́ ó dà bẹ́ẹ̀. Ṣebí ajásìn òun ló mọ ehoro sí ilé. Tó bá dẹ̀ ti yá eégún tiẹ̀, ó ti yá ọ̀rẹ́ tèmi náà nìyẹn. Mami, is that a yes? Torí gbogbo òwe tẹ̀ ń pa yìí kò fẹ́ yé mi mọ́. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run ò ní ṣe léyà. Sórí ẹ tó jẹ́ eégún ìhà ẹ̀ gangan, òun lọ́lọ́ máa mú ìpàdé. Gbogbo tó bá wà Ọlọ́run á fi bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀. Inú ẹ̀ máa dùn ní lágbára Ọlọ́run. Yeah, so sorry. Change. All right. Thanks for the outing. Very appreciated. It's okay. It's okay. Yeah. Bye. Okay. Jane, tètè máa lọ. Mo fún wọn náà lọ ní kí mama fi wọn sílẹ̀ lórí kọrí. So I'll catch up with you. About JENROLA. JENROLA. Ṣó fi pé níbi tabade yìí. A ní láti máa tanra wa. Nígbà tá kì í ṣọmọdé, a ní láti tanra wa. Beautiful. You see, when I look into your eyes, I see love. I see affection. And as far as I'm concerned, I'm in love with you already. And as the man, I need to make the move. I want you to be my wife. So, mommy, tí bá máa fi padà wá ní next week. Kèmi àti yín máa run competition. Competition kí ni yẹn? Láti mọ the most sexiest stepper in town ni o. Oh. Ẹ máa wọ ọmọdé. Ẹ máa wọ ọmọ yìí. Ṣé o rò pé oríta fi ṣèwé ti kúrò ńbẹ̀? Ẹ máa wọ ilé ìkẹ́. Àwa gan gbogbo àwọn steps tiwa ẹ̀yin ò lè rìn sìn. Kálẹ̀yìn lè rìn ni àwọn bàbá yìí ò ní takú sí wa lọ́rùn. Ní tó jẹ́ kán takú sí wa lọ́rùn nìyẹn. Ìwọ àwa náà ò bá dò. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Àwa tí obìnrin kò lọ́nà tó bú sẹ́kún tó ń táwọn ilé ò bá jọkọ̀ á sì jálé ẹni. In our days, we are the bad guys of that time. You see, in our days, we are bad. Thunder. Mom, thunder.
Me? It can't be me. The man is old. Abọ́kọ mi ẹ ti darúgbó. Ṣé torí pé kò hàn lójú yín? Ẹ ti dàgbàjọ́. Gbogbo àwọn sẹ́ẹ̀tì yín ní Ìdúmọ̀tà lọ tilẹ̀. Ẹ wo, àwa táwa wà ń gbòòrò. Àwa ò lo ẹlẹ́jẹ̀. Walk at work. Next week, Abby? Yes. It's a problem. But continue. I think if anything is there. Come on, I think we should pass up for the next week. Yes, sure. Nígbà tí wa, ó wájú òwe yìí, you are missing a lot. Tell mama long wájú báyìí tí díẹ̀ bá máa bọ̀ lẹ́yìn. Sure. Mo dẹ̀ fẹ́ pé ìgbà táwọn èèyàn bá máa rí yín kọ́ wà marveled. Àwọn wo? Àwọn tó fẹ́ gbà mí mọ́ yín lọ́wọ́ ni. Nígbà tí n bá bẹ̀rẹ̀ sí. Sure. Daddy, ẹ lè fọkàn wọn gbà yín lọ́wọ́ lọ́wọ́. Ṣẹ́rí, kò sẹ́ni kankan tó fẹ́ gbà wọ́n mọ́ yín lọ́wọ́. Ó kò jẹ́ pé mọ́mì ní àrùn kan tá à ń pè ní liability. Òun ló máa ń jẹ́ kí mood wọn máa change ní gbogbo ìgbà. Ṣó ti yín? So a dẹ̀ ní nǹkan tó máa pa wọ́n lẹ́rìn-ín. A ní ìdẹ́ni tó máa múnú wọn dùn lóòrèkóòrè. Òun ló máa jẹ́ kó tètè get better. So ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ láti máa ṣe favour yẹn. Mo understand. Ẹ ṣe pọ̀ sí. Ẹ ń sọ̀rọ̀ yìí. Ọ̀rẹ́ yín kẹ̀. Wọ́n sọ fún wọn pé kó má jowú mọ́ ni. Èmi ti ń jowú gan nìyẹn. But a fún wọn láǹfààní boyfriend ẹ̀. Ẹyọkan ni o. Tàbí sọ bẹ́ẹ̀ fún yín. Ẹyọkan ni o. Ẹyọkan. Ẹyọkan ni o. Ẹyọkan. Ẹ̀yin tára yín ti ń bù wọn aṣọ. A ó ti ń bù ó. Ẹ ṣọ́ pé tí bá ti ń lọ àwọn ìbò ìbẹ̀ ṣe kí n lóyún. Níjọ́ ṣe máa wọ òkè. Èyí tó wà lọ́wọ́ yín yẹn, ẹ bá ti lo 2 láàárọ̀, 2 lọ́sàn-án, 2 lálẹ́. Ẹ lò for 4 days and let's see how it goes. It should be better. Then èyí tí mo fẹ́ kọ fún yìí, ẹ ra yẹn náà. Tí wọ́n bá ti níbí, ẹ lọ ra níta. Very fine, thank you. Báwo ni ṣẹlẹ̀ ni? Oh, thank you. Please sit down. All right. Okay. Doctor. Bleeding yẹn ti pọ̀ jù. It's all right. I'm fine. I'd go for now. Not bad. Thank God. Mo kàn ní kí wá check ẹni bóyá a lè jọ lọ fún lunch. Wow, that's good to know. Inú mi dùn sí yẹn. Jẹ́ kí n sáré round up then. Okay. Ṣé láwọn patient kan tí mo fẹ́ then let me just go round the world. All right then. Thank you very much. Mo bọ̀. I'll join us so. Okay. Yeah. Is it the future? It could be. You ti pẹ́ jù náà. Bẹ́ẹ̀ náà mo ṣe ní kó máa bọ̀ lókè ìgbà tí mi ò rí ẹ ló jẹ́ kí n bọ́ sísàlẹ̀. Mo fẹ́ wá sókè tí àwọn colleague yẹn wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ nígbà mi mọ̀. Wọ́n máa wò pé every time máa gbé every time máa bá ẹ lọ́fíìsì náà. Sẹ́ni kan ra dúró díẹ̀ nísàlẹ̀. Má bínú wo in fact mo mọ̀ bóyá àwọn patient ẹ̀ bóyá wọ́n plan ẹ̀ ni. Wọ́n pọ̀ tó jẹ́ pé I've been moving from one ward to another. It's alright, ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Sí wàhálà, I'll wait. Fún mi 10 minutes, n kò sáré ti round up pẹ̀lú wọn, I'll join you soon. Inú mọ́tò gan ti sún mi láti jáde. Kí ló dá tẹ́yìn dókítà mọ̀ yàtọ̀ sí injection? No. Tẹ́mi bá rí obìnrin tó dáa, mo dà mọ́. Wọ́n sọ ṣùgbọ́n pé mi ni mo sọ oúnjẹ tó jẹ. Abájọ. Mo ń wò náà, pé báwo ló ṣe máa taste báyìí? Aṣèwọ̀ tí ẹ lọ sí kó dùn. Ìyẹn èmi o. Ìyẹn èmi o. Tàbí jẹ bẹ́ẹ̀. Ìfẹ́ lè hàn fi báyọ̀ jẹ. And when you are done with your food, you will have to go inside. Why are you always like this?
What are you trying to say? You're so much in a rush. What do you mean? JENROLA. Láti joy, láti gbà tí mi àti ti bẹ̀rẹ̀ ilé ìfẹ́ wa. Ó gbà kí n fọwọ́ pọ̀n. Kí ló dé? Kí ló happen? Toby, no. Just give me a little more time, please. When is it gonna be time? JENROLA, ọkùnrin ni mí. Mo dẹ̀ ń try. And I've decided never to cheat on you. And I don't want you to force me to. Please. I know. Oh, you're not the man for anything doing at all is worth doing well. I understand that. Honestly, I don't understand you. Don't worry me, John, now. Am I asking for too much? Oh, gbogbo ẹ sàyàn lè work. Scope nìyẹn. I just want you to consider me. Baby, bó tiẹ̀ share ẹ̀kan. Tá bá share ẹ̀kan tán, then you can keep it till any other time. Oh, Toby, it's true for me. When the time comes, èmi fúnra mi ni màá sọ fún ẹ pé mo ti ní them. Please. You know I love you. Thank you. Hello, JENROLA. Toby, báwo ni? I'm fine. Wọ́n kọ́? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Má bínú, mo fẹ́ béèrè position Madam Ini Edo. In fact, she's getting better day by day. Ọ̀dọ̀ wọn gan ni mo wà báyìí. Oh, good. Yeah, good. Jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. Okay. Hello, Dr. Toby. Hello, ma. Báwo lára yín? Yọ kó bá mi dúpẹ́ lọ́wọ́ Dr. JENROLA. She's been a terrific person. I know she's very good at what she does. Ó ṣe kọjá àbí tó sọ fún mi pé ó máa ṣe dé. Kó bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan-an ni. Ọlọ́run ní kẹ́ jẹ́ ká fọpẹ́ fún ṣá. It's okay. Ọlọ́run á túbọ̀ fún yín lálàáfíà mà. Ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o, kò ń ṣọ̀rọ̀ ẹnu o. Kò ṣe gan ni bàbá mi. Ẹ bá mi gbé fóònù yẹn fún kí n bá sọ̀rọ̀. Okay. Òbúrò. So báwo ni báwo la ṣe máa ríra? All right then. I'll expect your call. Okay, all right. Take care of you. Take care. Yeah, bye. Oh, Gigi. Oh, Gigi. Oh, Gigi. You know, my she brought us to I feel surprise. Ó bá dọmọ mi. Ìyẹn ni mo wá lè resist mi ò fẹ́ dá ìwà ayọ̀ yẹn ni mo ṣe pè é pé kó máa bọ̀. Surprise ni lóòótọ́ ọmọ mi. In fact, ìgbà tẹ́ pé mi mú tẹ̀lé bóyá ìkànnà àwọn boyfriend yín ló gbé millions wá fún yín. Boyfriend. Ọkọ mi ló dé yìí mi ò ní di boyfriend kankan. But ó sáré jáde lọ kí àwọn oníbọ̀. Hello, mom. Àkúrẹ́ àparò ń já. JENROLA. Akínwùmí. Ẹ mọ̀ra yín rí tẹ́lẹ̀. Very much. So you want a physiotherapist? Yes, I am. That's good. How old are you? I'm very well, and you? I'm fine. Come. Okay. So you want to talk to mommy? Yeah. Thank you very much. I appreciate it. Mom is so fine for me. Thank you. You're most welcome. Ó ṣá mọ̀ pé mo ti ròyìn ẹ̀ fún ẹ tẹ́lẹ̀. Mo dẹ̀ ti ròyìn ìwọ náà fóun náà. A jẹ́ pé ibi tá fẹ́ gbin obì sí, obì ti lálẹ́ wù ń bẹ̀ nìyẹn. No, mommy. She used to be very stubborn in school. Stubborn business guru ní ẹgbà yẹn. Akúrọ́sí. All right, yeah. What if when let me get some. Mommy. Ó lè ṣe lọ, òun náà mọ̀ ná kitchen. Òun ló máa ń bá mi ṣe gbogbo ètò lọ kitchen kò lọ́wọ́
nǹkan tó fẹ́ jẹ fún ara ẹ̀. Òun ló máa ń ṣe gbogbo ètò bẹ̀yẹn tẹ́lẹ̀. Àfìgbà tó di health specialist ṣá. Ṣé o rántí ìgbà yẹn tí a máa ń debate lórí what we want to be in future? Yeah, mo rántí dáadáa. Ìgbà yẹn náà ni wọ́n náà máa sọ pé you want to be a business tycoon. Exactly. Ṣorí àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ ń gbà yẹn. Those were the driving forces behind my success today. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa, Ọlọ́run dẹ̀ gbà fún wa. So, kí lo rí nípa ọ̀rọ̀ mom? Because I'm really worried. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé mọ́mì ní shock yẹn ló result arrhythmia. Ṣé wàá rí arrhythmia tá à ń sọ yìí is the uncontrollable heartbeat táwọn àgbàlagbà máa ń ní tí wọ́n bá ti ní shock. Ìgbà tí wọn ò dé respond sí treatment òun ni ó lead sí hemiparesis. Hemiparesis? Sorry o, èwo tún nìyẹn? Hemiparesis. Ṣáàjẹ́ ṣàlàyé fún ẹ̀kọ́ tó fẹjọ́ pa mí. Láti mi mo ní láti bẹ̀rẹ̀. Ṣorí hemiparesis ni weakness of the muscle on one part of the body. Okay, ìyẹn ló máa ń fà á tí wọ́n máa fi paralyze sí apá kan yẹn. Exactly. Mo lérò pé wọ́n ṣàtiwá okay. Because gbogbo ìgbà tí mo fi wà lọ́hùn yẹn tí wọ́n bá ti pè mí àwọn èèyàn máa ń jẹ́ kí n understand pé every time ni wọ́n máa ń sunkún ṣé kí n ṣe yẹn ló kọ̀ ṣe ṣá. Torí gbà yẹn wọ́n ní liability. Liability that I saw yìí is the uncontrollable emotional outburst tí àwọn àgbàlagbà máa ń ní. Kò tí ẹsẹ̀ tí ò lè ní outburst tí èèyàn bá ti lè control emotions ẹ̀. All right. Ọkọ ń kọ́ àwọn ọmọ ń kọ́ ṣé kìí ṣe pé wọ́n ti máa bínú pé àdìlé ẹ̀ síbi látàárọ̀. Ọkọ kì mi ò tí lọ́kọ débi tí mo fẹ́ bímọ èmi má ṣe wà pẹ̀lú màánù. No way back then I tried to express myself but most of the time the man told me that. Àti láti mo lè ti rí ẹ bẹ́ẹ̀ ni ìfẹ́ ló tún wù ní ọkàn mi. Sórí látìgbà tí a ti wà ní school ló ti máa ń turn me down anytime tí n bá ti approach ẹ báyìí. Gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run dẹ̀ ló wà. Mom gan mọ̀ pé èmi àti ẹ mọ́ra and she told me a lot about you and she really wants us to be together. See, JENROLA, ó máa wù mí kó jẹ́ ìyàwó mi. Please be my wife. Bọ́sẹ̀ kí ló tún ń ṣe báyìí náà? Kí ni mo ṣe? Má ṣe báyìí. Kí má ṣe kí ni ẹ̀yin kọ́ lẹ ṣe? Alákọ̀ọ́kọ́ ẹ̀yin lè ṣe síbẹ̀ ẹ yọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ tún ṣe síbẹ̀ ẹ bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹta yìí kí wá yọ. Mi ò lè yọ yín mọ́. Mi ò lè yọ. Ètò wà nù mí máa pè. Ó yẹ kọ́kùnrin balẹ̀ I'm a medical doctor. Àti yọ yẹn ẹ kò ń ṣe problem rárá torí Ọlọ́run. Wọ́n bó ṣe ń sọ̀rọ̀ yìí nígbà tó fẹ́ mọ̀ tí ó yìí mọ́ mi lọ́rùn ni. Tó ẹ dúró ná mélòó lára mi. Oríṣiríṣi oyún lẹ ti bá mi yọ tó dé jẹ́ pé iná ọ̀dẹ̀ lẹ ṣe síbẹ̀ kí tún wá yọ ilé ẹ̀kọ́ tó bá ṣẹlẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì tèmi àti pẹ́rẹ́ǹtì tiyín ẹ̀jẹ̀ kan tó ká ṣe introduction má débi mọ́ mi. Bọ́sẹ̀ yẹ pariwo hospital ló wọ̀ ọ́ kí ló tún ṣe bí ọmọ alátìká báyìí. Mi bá ṣe bí ọmọ alátìká jù bẹ́ẹ̀ lọ ìyá mi kàn retí ọmọ. Mistake ni pé mo fún ẹ lóyún náà mistake ni pé mo fún ẹ. Mistake tún ni máa fi sílẹ̀ ni mi ò ní ṣẹ́ oyún. Sorry for interrupting. Mama Jodi enter. No, JENROLA. Uncle Doctor, ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí parents tèmi àti parents tèmi ká meet. So kẹ́ wá sọ wọ́n pé mo fẹ́ yọ yín. Kọ́ńdọ̀ decide lára mi bóyá kí n yọ àti kí n má yọ. Torí mi lọ.
Bọ́sẹ̀. Ẹ má bọ́sẹ̀ ẹjọ́ fi mí lẹ̀. Bọ́sẹ̀. Bọ́sẹ̀ o fẹ́ make me unhappy ni ọlọ́run á make me unhappy o. General, I'm so sorry. Má bínú sí mi torí Ọlọ́run. Tóbi mi ò bínú sí ẹ. Mi ò bínú at all. Wo èmi gan ṣe ẹ. Wo ṣe mí, o lè ṣe mí bí mo ṣe. Tóbi, èmi náà ṣe ẹ. Kí ló ṣe? Nǹkan tí mi ò gbà fún ẹ láti ṣe láti jọjú rẹ̀. I've given someone else an access. Bí nǹkan tó ń sọ yẹn kò yé mi. Someone else is in my life now. As a matter of fact, any year at the pay, I could lose contact with him. Kí ló máa ṣẹlẹ̀ sáwà báyìí? Like seriously, I don't know. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. Is it the future? It could be fast. It could be slow, dirty, or pure. It could be love. It could be hatred. It could be hurt. It could be wrong, right, blue, or red. Oh, Gigi. Oh, Gigi. Tóbi báwo ni? Jẹ́nrọ́lá. Jọ mo fẹ́ kó consider àwọn ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀. I'm so sorry for that. Ìfẹ́ ṣá. Jẹ́ ká máa rántí pé ta bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ tó lọ́wọ́ fàṣẹ sí ọ̀rọ̀ ń bẹ o. Ó ti strong ju kí nǹkan kékeré yìí kó tó. Please, I want you to note that. Tóbi, má bother ara ẹ. Honestly, mi ò bínú. Trust me, I'll be fine. Gbọ́, tásìkò kò mọ́ bá tó, pè mí o. Jẹ́nrọ́lá. Your shadow always follow you. Your shadow always walk with you. Your shadow always stand by you. Your shadow always speak for you. Your shadow even talk to you. Your shadow even pray for you. Sometimes it will help you out. It could even bring you down. Is it the future? It could be fast. It could be slow, dirty, or pure. It could be love. It could be hatred. It could be hurt. It could be wrong, right, blue, or red. Oh, Gigi. Oh, Gigi. Oh, Gigi. Oh, Gigi. Orí mi wò, ẹ má lagi mọ́. Ìfẹ́ rẹ̀ ló ń pa mí bí ọtí. Ìfẹ́ rẹ̀ ló ń ṣe mí gìzgìz. Màmá mi má ṣe bá mi wí. Irú ìfẹ́ yìí èmi ò rí rí. Mi ò dá wà mo rẹ́ni kejì. My love, ìfẹ́ rẹ̀ ń yé mi lórí. Is it the future? It could be fast. Oh, it could be slow, dirty, or pure.
Ojiji, Ojiji, yeah, Ojiji, 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 Ojiji.